bí wọ́n ṣe fi Nnpc jí owó àwọn ọmọ Nàìjíríà kó nìyí o. Bí Nàìjíríà ṣe wà lónìí yìí, ọ̀kan nínú àwọn iléeṣẹ́ tí wọ́n fi bà orílẹ̀-èdè yìí jẹ́ títí dòní yìí ní iléeṣẹ́ elépo Nnpc, iléeṣẹ́ tó ń ṣètò epo bẹntiróòlù nílẹ̀ wa. Ìwádìí fi hàn pé bó bá ṣe pé àwọn aṣáájú Nàìjíríà lo àlùmọ́ọ́nì epo rọ̀bì tí Ọlọ́run fún wa yìí dáadáa ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé ní Nàìjíríà ìbá dára jùlọ. Àmọ́ láti ayébáyé láwọn òyìnbó ti ń lù wá ní jìbìtì epo náà, nígbà tí wọ́n sì gbé kinní náà fún àwọn ọmọ Nàìjíríà tiwa. Ìdààmú náà kò tún dínkù, kàkà kí ewé àgbọn dẹ̀ kókó ló ń le ni. Kàkà kí Nnpc tàbí epo tí Ọlọ́run fún wa mú àǹfààní tàbí owó wọlé, gbèsè ló ń mú wọlé. Kàkà kó sì jẹ́ nǹkan ìdùnnú, ìbànújẹ́ ni kinní náà jẹ́. Nàìjíríà ti di onígbèsè nítorí pé a ní epo rọ̀bì. Àmọ́ kì í ṣe ẹ̀bi ẹlòmíì bí kò jẹ́ ti àwọn òyìnbó tí wọ́n kọ́kọ́ rí epo náà nígbà tí àwọn ọmọ Nàìjíríà fúnra wọn ò tí ì mọ kinní kan, àti àwọn olóṣèlú ọmọ Nàìjíríà tí wọ́n padà gbé kinní náà lé lọ́wọ́. Bí wọ́n bá ní wọ́n lówó ní Mẹ́kà tí wọ́n tún ìlú gbogbo ṣe láwọn ìlú òyìnbó yíkáyíká, ibi tó yẹ ká bá Nàìjíríà náà rèé, nítorí Ọlọ́run fún wa ní àǹfààní náà tó lékenkà. Àfi nígbà tí kinní náà dàbí ègún fún wa. Ní 1948 ni àwọn iléeṣẹ́ elépo àgbáyé tí wọ́n ń pè ní BP Shell bẹ̀rẹ̀ sí wá ibi tí wọ́n ti lè rí epo rọ̀bì ní agbègbè Niger Delta, nítorí wọ́n rí agbègbè náà bí ilẹ̀ omi tí àwọn ohun àlùmọ́ọ́nì oríṣiríṣi lè wà níbẹ̀. Nígbà náà àwọn òyìnbó yìí ni wọ́n ń ṣèjọba Nàìjíríà. Ayé ìjọba Arthur Richards ni òun ni gómìnà àgbà fún orílẹ̀-èdè yìí. Òun ni wọ́n pàṣẹ fún láti ìlú òyìnbó pé kí wọ́n wá ọ̀nà míì tí owó fi lè máa wọlé fáwọn láti Nàìjíríà. Àwọn náà ni wọ́n sì pe iléeṣẹ́ elépo tìlú wọn, British Petroleum, tí wọ́n ń pè ní BP, tí wọ́n sì jọ lájọṣepọ̀ pẹ̀lú Shell, tí wọ́n sì dá iléeṣẹ́ BP Shell sílẹ̀. Àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí wá epo rọ̀bì kiri ní Nàìjíríà. Nígbà tó sì di ọdún 1956, wọ́n pọn epo náà ní abúlé kan tí wọ́n ń pè ní Olóìbírí ní ìpínlẹ̀ Bayelsa báyìí. Ọjọ́ 15 oṣù kínní ọdún 1956 ni. Nígbà tó di inú oṣù kejì ọdún 1958, ìyẹn lẹ́yìn ọdún méjì tí wọ́n ti rí epo yìí, wọ́n gbé epo bẹntiróòlù àkọ́kọ́ lọ fún títà lókè òkun. 5,000 kòròbá ńlá ni wọ́n gbé lọ. Ṣùgbọ́n nígbà tí yóò fi di ọdún 10 lẹ́yìn èyí, epo tí Nàìjíríà ń tà ti súnmọ́ mílíọ̀nù kan. Nígbà tí ogun abẹ́lé sì parí, tí yóò fi di ọdún 1974, kòròbá epo tí Nàìjíríà ń tà sókè òkun ti lé ní mílíọ̀nù 2 dáadáa. Nígbà náà ni owó ńlá tá a wí yìí ya dé. Kò sóhun tí Nàìjíríà fẹ́ fi owó ṣe tí wọn kò ní. Kò sí ọ̀nà tí wọ́n fẹ́ lo owó sí tí ọ̀nà náà yóò dí mọ́ wọn. Nàìjíríà lówó gidi lọ́wọ́. Àmọ́ kó tó dìgbà yìí, àwọn òyìnbó ti ṣe é débi pé àwọn nìkan wọn yóò máa fọ epo fún wa, tí wọn yóò sì máa ta gbogbo epo tí Nàìjíríà bá ń wà sókè òkun. Láti ìbẹ̀rẹ̀, ìyẹn nígbà tí wọ́n kọ́ ilé ìfọpo àkọ́kọ́ sí Pọ́tà lọ́dún 1965, àwọn òyìnbó yìí rí i pé ilé ìfọpo tí Nàìjíríà ní kò ní lè fọ epo tó tó ọmọ Nàìjíríà yìí lò, bó tilẹ̀ jẹ́ pé owó wà gan-an lọ́wọ́ Nàìjíríà láti kọ́ iye ilé ìfọpo tí wọ́n bá fẹ́. Lẹ́yìn tí àwọn òyìnbó ti lọ pátá náà pàápàá, àwọn tí wọ́n ń ṣèjọba Nàìjíríà bíi ọ̀gágun Yakubu Gowon, ọ̀gágun Murtala Muhammed àti ọ̀gágun Ọbásanjọ́ gbìyànjú tiwọn. Wọ́n kọ́ àwọn ilé ìfọpo 2, ọ̀kan sí Warri èyí tí wọ́n ṣí ní 1978, èkejì sí Kaduna èyí tí wọ́n ṣí ní 1980, nígbà tí Ọbásanjọ́ ṣẹ̀ṣẹ̀ gbéjọba sílẹ̀ fáwọn alágbádá. Àmọ́ àwọn ilé ìfọpo náà kò tóbi tó èyí tí wọn yóò lè fọ epo tí gbogbo Nàìjíríà yóò máa lò. Ọdún 13 làwọn yìí fi ṣèjọba. Láàárín ọdún 13 náà ni wọ́n kọ́ àwọn ilé ìfọpo Nàìjíríà yìí yanjú. Bó bá jẹ́ àwọn ológun yìí ṣe díẹ̀ sí ni, bóyá wọn bá ti gba Nàìjíríà lọ́wọ́ àwọn òyìnbó tó ń gbìyànjú pé kí Nàìjíríà má ní ilé ìfọpo tó lè pèsè epo tí wọn yóò lò fún wọn. Nítorí bó bá ṣe pé ilé ìfọpo ní Nàìjíríà tó 10,
tàbí tí àwọn ìjọba olóṣèlú tí wọ́n gbàjọba lẹ́yìn àwọn ológun bá kọ́ kinní náà sí ni wàhálà tó dé bá wa báyìí ó lè má dé bá wa rárá. Ilé ìfọpo tí wọ́n pè ní ti Warri tí wọ́n parí ní ọdún 1978 yìí, gbogbo epo tí ìyẹn lè fọ̀ lójúmọ́ kan kò tó èyí tí Nàìjíríà yóò lò. Bó tilẹ̀ jẹ́ pé láti 1971 ní Nàìjíríà ti ń ra epo wọlé láti òkè òkun fún lílò àwọn ọmọ Nàìjíríà. Nítorí pé àwọn ológun yìí kò kọ́ ilé ìfọpo tó tó yìí, ìjọba Nàìjíríà kò yéé ra epo wọlé láti òkè òkun. Ọdún 1971 ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ra epo bẹntiróòlù yìí wọlé nígbà tí wọ́n dá ilé-iṣẹ́ kan tí wọ́n ń pè ní Nigeria National Oil Company NNOC, èyí tó padà wá di Nnpc lọ́dún 1977 sílẹ̀. Pabambarì ọ̀rọ̀ yìí ni pé nígbà tí wàhálà bẹ̀rẹ̀ ní ọjà epo àgbáyé ní 1977, ìyẹn nígbà tí epo rọ̀bì gbówó lórí gan lọ́jà àgbáyé yìí nítorí ogun tí wọ́n ń jà lápá ilẹ̀ àwọn Lárúbáwá, owó tí wọ́n fi ń gbé epo tí wọ́n bá rà láti òkè òkun wọlé ti pọ̀ ju ohun tí apá àwọn ọmọ Nàìjíríà lè ká bẹ́ẹ̀ lọ. Nígbà náà ni ìjọba Olúṣẹ́gun Ọbásanjọ́ bẹ̀rẹ̀ sí fi owó ìrànlọ́wọ́ kún owó epo náà, èyí ló sì padà wá di sọ́bsidì fún wa. Ní ibi sọ́bsidì yìí gan ni wàhálà ti dé, ohun tó sì mú aburú tí kò lẹ́gbẹ́ bá orílẹ̀-èdè Nàìjíríà nídìí ọ̀rọ̀ epo nìyẹn. Nítorí ohun tí ìjọba ológun tí Ọbásanjọ́ ṣe yìí, kò sí orílẹ̀-èdè kan tí í ṣe. Iye ọjà tí èèyàn bá rà náà ni yóò ta. Èèyàn kò lè jóye ipa tọ́rọ́ dánáínù kéèyàn ra ọjà ní náírà 10 kó ní nítorí òun fẹ́ràn àwọn aráàlú òun yóò máa tà á fún wọn ní náírà 7. Èyí tó fi hàn pé lójoojúmọ́ ni irú ẹni bẹ́ẹ̀ yóò máa ṣọ́ọ̀tì. Ohun tí Nàìjíríà ń ṣe nìyẹn láti ayé ìjọba ológun tí Ọbásanjọ́ ló sì ti bẹ̀rẹ̀ ní 1977. Àmọ́ bó bá ṣe pé bí ìjọba ti bẹ̀rẹ̀ ètò náà fún ìrànlọ́wọ́ àwọn èèyàn ẹ̀ ní àwọn olówó àti àwọn gbajúmọ̀ pẹ̀lú àwọn bọ̀rọ̀kìnní ìlú mú ètò náà ni, ohun gbogbo kì bá ti padà rí báyìí fún wa. Ṣùgbọ́n àwọn èèyàn ti wá rí ibi ọ̀nà láti fi lu ìjọba ní jìbìtì, ọ̀nà láti fi kó owó púpọ̀ jẹ kí wọ́n sì sọ ara wọn di olówó ńlá, níbi tó ti di pé kàkà kí owó sọ́bsidì tí wọ́n san jẹ́ ìdẹ̀rùn fáráàlú, ìnira ló padà wá já sí. Àwọn olówó bẹ̀rẹ̀ sí sá kolobá, àgàgà nígbà tí àwọn olóṣèlú dé, gbogbo wọn ló di kọ̀ǹtrákítọ̀ fún àwọn Nnpc. Ohun tí wọ́n sì ń ṣe ni láti ra epo wọlé fún Nàìjíríà láti òkè òkun. Nígbà tí wọ́n ti mọ̀ pé Nàìjíríà ni yóò san owó epo tí àwọn bá rà wọlé, kò sí iye tí wọn kò lè pe epo náà. Bí wọ́n bá sì ti gbé e wọlé ni wọn yóò gba owó sọ́bsidì yìí lọ́wọ́ ìjọba. Àwọn ará Nnpc ni yóò sì ṣe ètò ẹ̀ fún wọn. Níbi tí Nnpc ti di òkúta ńlá tó yí dí ìdàgbàsókè Nàìjíríà nìyí. Ìdí ni pé kì í ṣe iye epo tí àwọn míì bá gbé wọlé ni wọ́n ń gba sọ́bsidì lé lórí. Wọn yóò gbà ju iye owó ọjà tí wọ́n gbé wá lọ. Nígbà tó sì dé ibì kan, àwọn mìíràn kì í wulẹ̀ gbé epo kankan wọlé láti ilẹ̀ òkèrè. Ìwé ni wọn yóò ṣètò rẹ̀ láàrin àwọn òṣìṣẹ́ ní Nnpc àtàwọn tí wọn yóò sì ní àwọn gbé iye epo báyìí wọlé, bẹ́ẹ̀ kòròfo lásán ni. Èyí ni iléeṣẹ́ Nnpc ṣe di nǹkan ńlá tó jẹ́ gbogbo èèyàn ló fẹ́ ṣiṣẹ́ níbẹ̀, tí ìjọba sì rí pé kóòtà ni wọn yóò fi gbààyàn síbi iṣẹ́ náà. Ohun tí èyí túmọ̀ sí ni pé nígbà tí ẹ bá fẹ́ gba òṣìṣẹ́ 10 ní Nnpc, àwọn ará Òkè-Ọya yóò jẹ́ 6 tàbí 7 nínú wọn. Yorùbá, Ìgbò àti Niger Delta yóò sì pín 3 tàbí 4 tó bá kù mọ́ ara wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo àwọn tí wọ́n kó síbẹ̀ yìí ló mọ iṣẹ́ kankan, tàbí tí wọ́n kàwé, tàbí tí wọ́n ní ìrírí iṣẹ́ náà. Wọ́n kàn kó wọn síbẹ̀ nítorí wọ́n wá láti Òkè-Ọya ni. Àwọn iṣẹ́ tó bá le tó jẹ́ ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọn yóò lọ sísàlẹ̀ omi ni wọn yóò gba àwọn èèyàn tí wọ́n jẹ́ Niger Delta, Yorùbá tàbí Ìgbò sí, nítorí wọn yóò ní Haúsá kò lè wẹdò, Haúsá kò lè wọnú omi ńlá nítorí kò sí omi ládùúgbò tiwọn. Àmọ́ ọ́fíìsì ni wọn yóò wà, àwọn ni wọn yóò sì máa ṣètò bí owó ti ń jáde, ẹni tí wọ́n fẹ́ fún ní láńsẹ̀nsì àti bí wọ́n ti ń pín owó náà kiri. Èyí ni pé ọ̀tọ̀ làwọn tí wọ́n ń ṣiṣẹ́, ọ̀tọ̀ làwọn tí wọ́n ń pín, ọ̀tọ̀ ni àwọn tí wọ́n ń pàṣẹ ètò, bó tilẹ̀ jẹ́ pé ọ̀tọ̀ làwọn tí wọ́n gbé ètò náà kalẹ̀. Ohun tó bá sì wù ẹni tó ń pàṣẹ ló lè fọwọ́ sí, bí gbogbo ẹ̀ ṣe di rúdurùdu ní Nnpc nìyẹn. Nígbà tí ohun gbogbo yóò tiẹ̀ tún dàrú, ìjọba Ibrahim Babangida bẹ̀rẹ̀ ètò kan
níbi 1990. ètò náà ni pé àwọn ọmọ onílùú ìyẹn àwọn ọmọ Nàìjíríà ni wọn yóò máa fún ní láńsẹ̀nsì láti ní ẹbu epo. èyí ni pé ibi tí wọ́n bá fura sí pé epo wà, ọmọ Nàìjíríà ni wọn yóò fún níwèé àṣẹ láti lọ wá epo níbẹ̀. títọ̀ ń bá sì ti rí epo yóò máa wà á tí yóò sì máa sanwó fún ìjọba. ohun tí ìjọba Babangida ṣe yìí ìbá dára tó bá jẹ́ wọ́n pín ire tí wọ́n láre, nítorí eléyìí ìbá gbà wá lọ́wọ́ àwọn òyìnbó tí wọ́n fẹjúmọ́ epo Nàìjíríà tí wọn kò sì jẹ́ ká mójútó nǹkan wa fúnra wa. àmọ́ nígbà tí ìròyìn bẹ̀rẹ̀ sí í jáde, wọ́n rí i pé àwọn ọ̀gá Ṣọja láti ilẹ̀ Haúsá, àwọn oníṣòwò lókè-Ọya tí kò sí ohun tó kàn wọ́n nínú ọ̀rọ̀ epo àwọn ará Niger Delta, àwọn ni wọ́n ń gba láńsẹ̀nsì tó pọ̀ jù, níbi tí àwọn ará ìsàlẹ̀ odò Ọya níbí kò ní ìpín púpọ̀ nínú fífún wọn ní láńsẹ̀nsì nìyẹn. báyìí ló ṣe di pé àwọn ẹ̀yà èèyàn bíi mẹ́ta papọ̀ lé ọ̀rọ̀ epo bẹntiróòlù Nàìjíríà lórí. àkọ́kọ́ ni àwọn òyìnbó tí wọn ò fẹ́ kí rìfáínárì kankan ṣiṣẹ́ ní Nàìjíríà yìí, nítorí tí ilé ìfọpo kan bá ń ṣiṣẹ́, pàápàá èyí tó bá lè fọ epo tí Nàìjíríà yóò máa lò, gbogbo bí wọ́n ti ń ta epo Nàìjíríà sílẹ̀ òkèèrè níye tó bá wù wọ́n yóò dínkù. bẹ́ẹ̀ ni wọn ò ní lè ra epo bẹntiróòlù wọlé bákan náà mọ́. àwọn olówó, àwọn ọlọ́lá àti àwọn ọ̀gá ológun tí wọ́n ní àwọn ẹbu epo sì wà lẹ́yìn àwọn yìí, nítorí ohun tó bá ti kan àwọn òyìnbó yìí yóò kan àwọn náà dandan. àwọn náà wá wà nídìí pé kí ilé ìfọpo kankan má ṣiṣẹ́ ní Nàìjíríà yìí mọ́. lẹ́yìn náà ni àwọn olówó tí wọ́n ń rí owó nídìí sọ́bsidì, ìyẹn àwọn tí wọ́n ń ra epo wá láti ilẹ̀ òkèèrè. àwọn òyìnbó yìí náà wà nínú wọn o, àti àwọn ará Nnpc tí wọ́n jọ ń ṣe àpapín. gbogbo àwọn yìí ló mọ̀ pé tí wọn kò bá ti ra epo wọlé láti ilẹ̀ òkèèrè, kò sí bí wọn yóò ṣe gba owó ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ ìjọba. àwọn wọ̀nyí ni wọ́n parapọ̀ tí wọ́n ń pè ní cabal. àwọn òyìnbó, àwọn ológun àtàwọn ọba ilẹ̀ Haúsá tí wọ́n ní ẹbu epo ní Niger Delta. gbogbo àwọn yìí ni wọ́n gbógun ti àwọn ilé ìfọpo aládàáni tí wọn kò fẹ́ kí wọ́n ṣiṣẹ́, tí wọ́n sì ń náwó nára láti rí i pé ètò yòówù tíjọba bá gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí òfo ni yóò já sí. ọ̀dọọdún níjọba ń fi owó sílẹ̀ pé kí wọ́n fi tún àwọn ilé ìfọpo Nàìjíríà ṣe, àmọ́ títí dòní kò sí èyí tó ṣiṣẹ́ láti bí 30 ọdún sẹ́yìn. bí wọ́n bá ti gba owó náà, wọn yóò pín mọ́ ara wọn lọ́wọ́. bẹ́ẹ̀ làwọn òyìnbó yóò sọ fáwọn èèyàn wọn kí wọ́n rí i pé kinní náà kò ṣiṣẹ́. bẹ́ẹ̀ làwọn ọ̀gá Nnpc tí wọ́n jọ wá láti Òkè-Ọya yóò mú àwọn tó kù bọ̀dí pé kí wọ́n gbójú sẹ́gbẹ̀ẹ́ kan. ohun tó fa gbogbo wàhálà yìí kí Dangote tó dé nìyẹn. owó tó sọnù mọ́ Nàìjíríà lọ́wọ́ kò ṣeé kà tán. bẹ́ẹ̀ ni bí Nnpc ṣe ń gbowó tówó ń pòórá tí ilé ìfọpo kankan kò ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni wọ́n ń gba àwọn èèyàn síbi iṣẹ́ Nnpc sí o, pàápàá àwọn ará Òkè-Ọya. bẹ́ẹ̀ ni àwọn ọ̀gá àgbà ń gba àgbéga lẹ́nu iṣẹ́ yìí, bẹ́ẹ̀ ni owó oṣù ń lé sí o. níbi tí nǹkan ti dàrú kọjá àtúnṣe nìyẹn. owó wo wá ní Nàìjíríà ti ná lórí àwọn ilé ìfọpo Nnpc yìí? àwọn wo ni wọ́n sì ń kó owó náà jẹ? ẹ pàdé wa ní apá kejì àlàyé ọ̀rọ̀ àwọn Nnpc yìí ní àìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ yìí fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú kalẹ̀.